lẹ́ẹ̀kan sí Ọlọ́run wa yìn agbẹ́yìnga ìgbà ọpẹ́ wa lórúkọ Jésù. Olúwa bí a ti ń lọ nínú ẹ̀kọ́ tí àṣálẹ́ yìí, Olúwa darapọ̀ pẹ̀lú wa. Ẹ̀mí mímọ́, ẹ wá gba ẹ̀kọ́ tí a lè yẹ kọ́ ní èdè tí yóò gbà yé wa. Ẹ bá wa sọ̀rọ̀ Ọlọ́run, ẹ mú wa jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ rẹ, ẹ ṣe wá ní olùṣe ọ̀rọ̀ rẹ. Gbogbo ẹ̀pá nínú ìjọba Sátánì ká má lè jẹ́ olùṣe ọ̀rọ̀ rẹ ní orúkọ Jésù. A gba ìṣẹ́gun lórí wọn láti àṣálẹ́ yìí lọ. A gba òmìnira lórí wọn. Olúwa sọ wá di òmìnira kó lọ́wọ́ ìṣẹ́ àti ẹ̀rọra. Olúwa sọ wá di òmìnira, mú ayé wa tẹ̀síwájú. A ó máa yìn Ọlọ́run wa. A dúpẹ́ nítorí pé ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ mìíràn tí a tún rí gbà ní àṣálẹ́ yìí. Bí a ti ṣe ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà láti nǹkan bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn tí ń sọ fún wa nípa Ọlọ́run ṣiṣẹ́ fún rere, àti lọ nípa ẹ̀kọ́ náà ní onírúurú ọ̀nà. Ẹlẹ́dàá náà ẹni tí ó ṣe gbáralé, àti bá a sọ nípa agbára Ọlọ́run. Bákan náà àti bá a sọ nípa Olúwa àti àwọn èké tàbí àwọn wòlíì èké. Bákan náà bá a sọ nípa Olúwa àti àwọn ìránṣẹ́ rẹ̀. Bákan náà bá a sọ nípa kèfèrí ìránṣẹ́, ẹni tí ó jẹ́ ìránṣẹ́ Olúwa. Bá a sọ nípa ọba Kírúsì, ẹni tí Ọlọ́run sọ àsọtẹ́lẹ̀ nípasẹ̀ rẹ̀ láti ẹnu wòlíì Àìsáyà, àti iṣẹ́ ìránṣẹ́ tí ó sì wá láti wá ṣe nípa gbígba àwọn ènìyàn Ísírẹ́lì kúrò lọ́wọ́ àwọn ènìyàn gbogbo tàbí orílẹ̀-èdè tí ó kó wọn ní ẹrú. Àti bá a sọ nípa ọkùnrin náà, a bá a sọ nípa iṣẹ́ náà, a sì bá a sọ pé Olúwa gbé Kírúsì kalẹ̀ pàápàá jùlọ fúnra rẹ̀ láti lè gba àwọn ènìyàn wọ̀nyí là àti láti kéde agbára rẹ̀. Lónìí à ń lọ ní abala tí ó gbẹ̀yìn, abala ìkẹta nínú rẹ̀, tí a pè ní ọlá ńlá ti Yahweh. Ọlá ńlá ti Yahweh. Nígbà tí a bá sì ń sọ nípa Yahweh ní èdè Hébérù, à ń sọ nípa Ọlọ́run mẹ́ta lọ́kan. So ẹni tí a lè pè ní Elohim ní ọ̀nà kan náà. Nínú ìwé Àìsáyà orí 55 ẹsẹ̀ 5 dé ẹsẹ̀ 7 ni a ó ti kẹ́kọ̀ọ́ lónìí. Ìwé wòlíì Àìsáyà orí 55 ẹsẹ̀ 5 dé ẹsẹ̀ 7. Ṣáájú kí a tó lọ nínú ẹsẹ̀ Bíbélì yìí, à ń sọ fún wa nípa Yahweh. Náà ni a pè ní Ọlọ́run òtítọ́ kan ṣoṣo, ẹni tí ó yan Kírúsì pàápàá jùlọ láti dá àwọn ènìyàn Ísírẹ́lì ní ìdè kúrò lọ́wọ́ àwọn orílẹ̀-èdè tí ó kó wọn ní ẹrú. Nínú ìwé Ẹ́sírà orí 1, mo kà láti ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 4. Ẹ́sírà orí 1 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 4. Ní ọdún 1 Kírúsì ọba Páṣíà, kí ọ̀rọ̀ Olúwa láti ẹnu Jeremáyà wá kí ó lè ṣẹ, Olúwa ru ẹ̀mí Kírúsì ọba Páṣíà sókè, tí ó mú kí a kéde yí gbogbo ìjọba rẹ̀ ká. A sì kọ̀wé rẹ̀ pẹ̀lú wípé, báyìí ni Kírúsì ọba Páṣíà wípé, Olúwa Ọlọ́run ọ̀run ti fi gbogbo ìjọba ayé fún mi, ó sì ti pa á ní àṣẹ láti kọ́ ilé fún òun ní Jerúsálẹ́mù tí ó wà ní Júdà. Jẹ́ kí a wo ìkéde tí ọba yìí kéde pé Olúwa ti pa á ní àṣẹ fún mi. Ẹni pé ohun tí Olúwa bá sọ, kò sí ẹ̀dá ènìyàn tí ó lè yí padà. Iṣẹ́ tí Ọlọ́run bá rán ènìyàn, bí a fẹ́ bí a kọ̀, a ó jẹ. Bí bẹ́ẹ̀ kọ́, àwa fẹ́ fi ẹ̀mí wa wéwu lábẹ́ bó ti òkè orí. Torí náà aláti mọ ohun tí èdè yìí túmọ̀ sí. Olúwa pa ní àṣẹ fún ọba yìí láti kọ́ ilé fún Olúwa ní Jerúsálẹ́mù tí ó wà ní Júdà. Ó ní, ta ni nínú yín, nínú gbogbo ènìyàn rẹ̀, kí Ọlọ́run rẹ̀ kí ó wà pẹ̀lú rẹ̀, kí ó sì gòkè lọ sí Jerúsálẹ́mù tí ó wà ní Júdà, kí ó sì kọ́ ilé Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Ó ní Ọlọ́run tí ó wà ní Jerúsálẹ́mù. Bákan náà Kírúsì ń tẹ̀síwájú nínú ìkéde rẹ̀ pàápàá jùlọ fún àwọn ènìyàn Ísírẹ́lì, fún àwọn ènìyàn Júdà tí ó wà ní ìgbèríko, tí ó wà ní abẹ́ ìṣàkóso rẹ̀ ní Páṣíà. A sọ fún wa pé ọba yìí ti kó àwọn ènìyàn Bábílónì lẹ́rú. So àrípò ti gba ìṣèjọba kúrò lọ́wọ́ àwọn ìjọba Bábílónì tó ń ṣàkóso ní ìgbà náà. Ẹni pé nítorí pé Olúwa fún ní àṣẹ, Ọlọ́run fún ní agbára. Nísinsìnyí ọba yìí a sọ fún wa pé ní ọdún 1 rẹ̀ nínú ètò ìṣèjọba ni ó ti kéde rẹ̀, kì í ṣe lọ́dún kejì. Kí a wá wò gẹ́gẹ́ bí àṣẹ Olúwa ṣe ní agbára tó, ká wò bí àṣẹ Olúwa ṣe múná tó, ká wò bí àṣẹ Olúwa kò ti falẹ̀ rárá. Iná ni kí àsọtẹ́lẹ̀
tí a ti sọ nípasẹ̀ Jeremiah kí ó lè wá sí ìmúṣẹ. Ẹni wípé ó sì ń sọ fún gbogbo àwọn ènìyàn Júdà tí ó wà ní gbogbo ìgbèríko, gbogbo àwọn ènìyàn tí ó bá fẹ́ láti gòkè lọ sí Jerúsálẹ́mù tí ó wà ní Júdà kí ó sì kọ́ ilé fún Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Òun ni Ọlọ́run tí ó wà ní Jerúsálẹ́mù. Ní ẹsẹ̀ ìkẹrin ní àti ẹnikẹ́ni tí ó kù láti ibikíbi tí ó ti ń gbé kí àwọn ènìyàn ibùgbé rẹ̀ kí ó fi fàdákà ràn án lọ́wọ́ pẹ̀lú wúrà àti pẹ̀lú ẹrù àti pẹ̀lú ẹran ọ̀sìn pẹ̀lú ọrẹ àtinúwá fún ilé Ọlọ́run tí ó wà ní Jerúsálẹ́mù. Ẹ jẹ́ kí a wo ohun tí ọba yìí ń kéde rẹ̀ láti ṣe, pàápàá jùlọ kí ilé Ọlọ́run ní Jerúsálẹ́mù kí ó lè di kíkọ́. Iná ni pé gbogbo àwọn ènìyàn ní ibùgbé àwọn ènìyàn Júdà, gbogbo àwọn ènìyàn tó ń gbé ní ibùgbé wọn, kí wọ́n fún àwọn ènìyàn Júdà ní ẹrù, kí wọ́n fún wọn ní wúrà, kí wọ́n fún wọn ní fàdákà, kí wọ́n fún wọn ní owó, kí wọ́n fún wọn ní ohun gbogbo tí ó yẹ fún àwọn ènìyàn yìí láti fi kọ́ ilé náà ní Jerúsálẹ́mù ti Júdà. Praise the Lord. Ẹ jẹ́ kí a wá ń sọ fún wa nípa ọlá ńlá ti Yahweh, à ń sọ fún wa nípa agbára Ọlọ́run, à ń sọ fún wa nípa títóbi Ọlọ́run ní ti ohun tí ó ti pinnu rẹ̀ láti ṣe nípa dídá àwọn ènìyàn rẹ̀ sílẹ̀ kúrò ní abẹ́ ìgbèkùn. Bẹ́ẹ̀ náà ni kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe láti dá àwọn ènìyàn rẹ̀ ní èdè. A rí pé Ọlọ́run rán Jésù wá sí ayé fún ìdáǹdè àwa ènìyàn rẹ̀ kúrò lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀. Èyí náà ni a sì kì í ṣe a ò ṣe eléyìí fún àǹfààní Ísírẹ́lì nìkan, ṣùgbọ́n a ṣe é nítorí Ọlọ́run pa àṣẹ rẹ̀. Bákan náà àwọn ìgbèkùn náà ni a sì dá ní ìdè. Ìdáǹdè àwọn ènìyàn wọ̀nyí ni ó sì farahàn nípa ọ̀rọ̀ Ọlọ́run èyí tí ó ṣe é gbẹ́kẹ̀lé. Bó tilẹ̀ jẹ́ wípé Kírúsì òun náà ni ó jẹ́ ẹni tí a ti sọ fún wa wípé kì í ṣe ọba tí ó mọ Ọlọ́run, kì í ṣe ọba tí ó mọ̀ nípa ìsìn Ọlọ́run, kì í ṣe ọba tí ó jẹ́ ẹni tí ó bu ọlá fún Ọlọ́run tàbí tí ó mọ̀ nípa ìfẹ́ Ọlọ́run rárá. Ṣùgbọ́n ṣe ni Ọlọ́run ru ẹ̀mí rẹ̀ sókè. Ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ kìíní yẹn sí i. Ó ní ọdún òkèní Kírúsì ọba Páṣíà kí ọ̀rọ̀ Olúwa láti ẹnu Jeremáyà wá kí ó lè ṣẹ. Olúwa ru ẹ̀mí Kírúsì ọba Páṣíà sókè. Hallelujah. Tí ó mú kí a kéde rẹ̀ yí gbogbo ìjọba rẹ̀ ká, a sì kọ̀wé rẹ̀ pẹ̀lú. Ẹni pé a kọ̀wé rẹ̀ kí ohunkóhun kí ó má ṣe yẹ̀. Kò sí ẹni tí Ọlọ́run kò lè ru sí òkè láti ràn wá lọ́wọ́. Kò sí ẹni tí Ọlọ́run kò lè ru sí òkè láti gba ìjà wa jà. Kò sí ẹni tí Ọlọ́run kò lè ru sí òkè láti ṣe àtìlẹ́yìn wa. Bí ó bá jẹ́ láti ọwọ́ Ọlọ́run ni, bí ó bá fẹ́ ṣe, ó ní láti ṣe ni, nítorí wípé kò sí ènìyàn, kò sí agbára kan tó lè yí àṣẹ Ọlọ́run wa padà. Bí Ọlọ́run bá lè lo ọba kèfèrí yìí, ẹni tí kò mọ̀ nípa ìmọ̀ Ọlọ́run, tí kò sì mọ̀ nípa agbára Ọlọ́run àti ìsìn Ọlọ́run tó bá yìí, ẹ jẹ́ kí a wá rò ohun tí Olúwa lè ṣe pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ tí ó mọ̀ ọ́. Ká wá wo ohun tí Ọlọ́run lè ṣe pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ tí ó mọ̀ ọ́. Nínú a ó máa kà nínú àwọn ohun tí ó ṣẹlẹ̀, pàápàá jùlọ nípa kíkéde ọlá ńlá Ọlọ́run, ẹni tí í ṣe Olúwa wa, ẹni tí í ṣe bàbá wa ọ̀run, ẹni tí í ṣe olùṣọ́ àgùntàn wa. Torí náà, kí ni àwa ń fẹ́ kí Ọlọ́run yìí kí ó ṣe fún wa? Kí ni a fẹ́ kí Ọlọ́run títóbi yìí, Ọlọ́run mímọ́ yìí, kí ni àwa ń fẹ́ kí ó ṣe fún wa? Nítorí pé àwa jẹ́ ènìyàn rẹ̀. Bíbélì sọ fún wa nínú ìwé Jòhánù orí ìkáǹdógún, Jòhánù orí ìkáǹdógún, mo wo ẹsẹ̀ ìkarùn sí ẹsẹ̀ ìkeje. Jòhánù orí ìkáǹdógún ẹsẹ̀ ìkarùn sí ẹsẹ̀ ìkeje. Ó ní èmi ni àjàrà, ẹ̀yin ni ẹ̀ka. Ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Nítorí ní yíya ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè ṣe ohun kan. Ẹsẹ̀ ìkẹfà, bí ẹnìkan kò bá gbé inú mi, a gbé e sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka, á sì gbẹ, wọ́n á sì kó wọn jọ, wọ́n á sì sọ wọ́n sínú iná, wọ́n á sì jóná. Ẹsẹ̀ ìkeje, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun, you will ask whatsoever, ohunkóhun
tí ọkàn wa bá fẹ́ ohunkóhun, tí ayé wa bá fẹ́ ohunkóhun, tí a bá fẹ́, a ó sì ṣe é fún yín. Ẹ jẹ́ kí a wo ohun tí Jésù Olúwa sọ fún wa. À ń sọ fún wa nígbà tí Ọlọ́run bá lè lo ọba kèfèrí tí ó mọ̀ nípa ìmọ̀ Ọlọ́run, tí ó ní ìmọ̀ Ọlọ́run tó báyìí. Mélòó mélòó ni àwa tí a mọ̀ Ọlọ́run, àwa ẹni ìràpadà, àwa ẹni ìgbàlà, àwa àyànfẹ́, àwa tí a ti tún bí, àwa tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi sọ di mímọ́, àwa tí a ti sọ di ọmọ Ọlọ́run, àwa tí a ti jẹ́ àjùmọ̀jogún pẹ̀lú rẹ̀. Mélòó mélòó ni ohun tí Olúwa yóò ṣe fún wa bí àwa bá béèrè gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. Nínú ìwé Jòhánù kínní orí ìkarùn-ún ẹsẹ̀ 14, Jòhánù kínní orí ìkarùn-ún ẹsẹ̀ 14 sọ fún wa pé ó ní èyí sì ni ìgboyà tí àwa ní níwájú rẹ̀ pé bí àwa bá béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, ó ń gbọ́ tiwa. Ẹnìkan Ọlọ́run ń gbọ́ tiwa torí pé tí Olúwa kò wúwo láti fi gbọ́ ohun ẹ̀bẹ̀ wa, bẹ́ẹ̀ náà ọwọ́ rẹ̀ kò sì kúrú láti fi gbà wá kó lọ́wọ́ agbára ọ̀tá. Ẹni pé ohun kan tí a láti náà ni wípé bí àwa bá fi ayé wa fún un, bí àwa bá fi gbogbo ọkàn wa fún un, bí àwa bá fi àkóso ayé wa sí abẹ́ ìṣèjọba rẹ̀, kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó ní ohunkóhun tí ẹ bá béèrè, a ó ṣe fún yín, nítorí wípé àwa wà nínú rẹ̀, nítorí pé ọ̀rọ̀ rẹ̀ ń gbé nínú wa, nítorí pé agbára rẹ̀ ń bẹ pẹ̀lú wa, nítorí ìwàláàyè rẹ̀ kò fi wá sílẹ̀. À ń sọ nípa ọlá ńlá Ọlọ́run àti agbára Ọlọ́run, Ọlọ́run tí kò sí ohun tí ó lè ṣe. Nínú ìwé Lúùkù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlógójì chapter 1 verse 37, ó ní torí kò sì sí ohun tí Ọlọ́run wa kò lè ṣe, ni pé kò ṣeéṣe kan kò sí ní ọ̀dọ̀ Ọlọ́run. Kò sí agbára nínú ìjọba Sátánì tó lè dúró níwájú agbára Ọlọ́run. Kò sí ìjì náà tó lè dúró níwájú Ọlọ́run, ẹni tí ó kún fún ọlá, ẹni tí ó kún fún agbára, ẹni tí ó tóbi nínú ayé, tó tóbi nínú ọ̀run, ẹni tí ìwàláàyè rẹ̀ mì ayé àti ọ̀run. Ẹni pé ó ní èmi yóò mì ayé, mi yóò sì mì ọ̀run. Ẹni pé Ọlọ́run ni. Ẹni pé ẹ jẹ́ ká wo ìwé à ń sọ nípa ọlá ńlá rẹ̀, ìwé Ẹ́kísódù orí ìkẹta, ìwé Ẹ́kísódù mo ka orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlẹ̀ ẹsẹ̀ ìkẹfà. Nígbà tí Olúwa rí i pé ó yí padà sí apá kan láti wò ó, Ọlọ́run kọ sí i láti inú àárín ìgbẹ́ náà wá. Ó sì wí pé Mósè, Mósè, ó sì dáhùn pé èmi nìyí. Ó sì wí fún un pé má ṣe súnmọ́ ìhín yìí, bọ́ sálúbàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ, nítorí ibi tí ìwọ gbé dúró sí ni ilẹ̀ mímọ́ ni. Ẹsẹ̀ ìkẹfà, ó sì wí pé èmi ni Ọlọ́run bàbá rẹ, Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki àti Ọlọ́run Jákọ́bù. Mósè sì pa ojú rẹ̀ mọ́ nítorí tí ó bẹ̀rù láti bojú wo Ọlọ́run. Iná ni ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nígbà tí Mósè tí ó ń ṣọ́ agbo ẹran Jétírò bàbá aya rẹ̀. Ẹni pé iná ń jó pápá, ìgbẹ́ kò sì run. What a wonderful scene. Ẹni pé èyí jẹ́ ohun ìyanu fún Mósè. Koríko ló ń jó yìí, ṣùgbọ́n pápá yóò sì run, koríko yóò jó, kò jóná rárá. Èyí mú kí Mósè kó wò, ó jẹ́ ìyanu ní ojú Mósè. Ó sì yí padà láti wo ìṣẹ̀lẹ̀ yìí. Nígbà tí Olúwa rí Mósè wípé ó yí padà láti wo ìran náà, ó sì kọ sí i nínú àlò iná náà wípé Mósè, Mósè, bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ, nítorí ibi tí ìwọ wà ní ilẹ̀ mímọ́ ni. Mósè dojú rẹ̀ bolẹ̀ nítorí pé ó bẹ̀rù Ọlọ́run láti gbọ́ ohun tí Olúwa yóò sọ. Iná ni ìṣẹ̀lẹ̀ tí Ọlọ́run fi ń pa lówe fún Mósè wípé bí ìpọ́njú àwọn ènìyàn Ísírẹ́lì ṣe pọ̀ tó láti ọwọ́ àwọn ará Íjíbítì síbẹ̀, a rí wípé ìṣẹ̀lẹ̀ yìí, wàhálà yìí, ìpọ́njú yìí, ìnira yìí kò borí àwọn ènìyàn Ísírẹ́lì. Tí ó ní Bíbélì sọ fún wa wípé wọ́n bá wa jà, ṣùgbọ́n wọn ò ní borí wa. Ọ̀tá lè gbógun tì wá, ayé lè gbógun tì wá, Sátánì lè gbógun tì wá, ṣùgbọ́n ìlérí Ọlọ́run ni wípé wọn ò ní borí wa. Ọlá ńlá rẹ̀ yóò ṣí yípo wa, agbára rẹ̀ yóò wà pẹ̀lú wa, ìwàláàyè rẹ̀ yóò wà pẹ̀lú wa. Ó ní gbogbo àwọn tó bá dìde sí wa ní ìdájọ́, ó ní àwa yóò dá lẹ́bi. Inú ìwé Ẹ́kísódù kan náà orí ìkẹrìnléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹfà dé ẹsẹ̀ ìkẹjọ, ìwé Ẹ́kísódù orí ìkẹrìnléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹfà dé ẹsẹ̀ ìkẹjọ ní Olúwa sì ré kọjá níwájú rẹ̀, iná níwájú Mósè, ó sì ń ké pé
Olúwa, Olúwa, Ọlọ́run aláàánú àti olóore ọ̀fẹ́, onípamọ́ra àti ń gba àdúrà rẹ̀ sí Ọlọ́run nínú lẹ́tà rẹ̀ sí ìjọ tó ń bẹ ní Fílípì orí ìkejì láti nǹkan bí ẹsẹ̀ ìkẹsàn-án sáré sọ wípé kí èmi kí ó lè mọ̀ ọ́ àti agbára àjíǹde rẹ̀. Ẹni pé nígbà tá a bá mọ Ọlọ́run, when we see the revelation of God, I am telling you, our life can never remain the same. Our situation can never remain the same when we witness the presence of God, or when we witness the power of God, the glory of God. Bí a bá ti rí ìwàláàyè Ọlọ́run tí a rí ògo rẹ̀, ayé wa kò lè rí bákan náà mọ́. Ẹ̀ṣẹ̀ kò lè ní ipa lórí wa, Sátánì kò lè ní ipa lórí wa, nítorí pé ayé wa a máa rí ìwàláàyè àti ògo rẹ̀ lábẹ́ bó ti wù kí ó rí. Olúwa nígbà tó kórè kọjá tó fi ọwọ́ bo Mósè ní ojú, ẹjá wo Mósè, ó ń ké pe Olúwa, Olúwa, Ọlọ́run aláàánú àti olóore ọ̀fẹ́, onípamọ́ra àti ẹni tí ó pọ̀ ní oore àti òtítọ́, ẹni tí ó ń pa àánú mọ́ fún ẹgbẹẹgbẹ̀rún, tí ó ń dárí àìṣedéédé àti ìrékọjá àti ẹ̀ṣẹ̀ jì, àti nítòótọ́ tí kì í jẹ́ kí ẹlẹ́bi lọ láì jìyà. Hallelujah. This is the righteousness of God. Ó ń pa àwọn aláàánú mọ́, kì í sì jẹ́ kí ẹlẹ́ṣẹ̀ kí ó lọ láì jìyà. A máa bẹ ẹ̀ṣẹ̀ àwọn baba wò lára àwọn ọmọ àti lára àwọn ọmọ ọmọ láti ìrandíran ẹ̀kẹta àti ẹ̀kẹrin. Mósè sì yára, ó sì foríbalẹ̀, ó sì sìn. Ẹni pé Mósè nígbà tó rí ògo Ọlọ́run, tó rí àpèsè Ọlọ́run, tó rí ìwàláàyè Ọlọ́run, Mósè wólẹ̀, ó tẹríba, ó sì sìn Ọlọ́run. Jọ́nà nígbà tá a bá ní ìfihàn Ọlọ́run, ohun tó ń pè náà ni pé yóò máa pè wá sí ìsìn Ọlọ́run, yóò máa pè wá sí ìbẹ̀rù Ọlọ́run, yóò máa pè wá sí bíbẹ̀rù rẹ̀ nínú ayé wa. Ṣùgbọ́n bí àwọn ọba ti rí ìwàláàyè Ọlọ́run, nígbà náà ni a lè máa ṣe èyí tó wù wá. Nígbà tá a ò bá ti rí ìfihàn Ọlọ́run, nígbà náà ni a lè máa rìn bó ṣe wù wá. Nígbà náà ni a ò ní ka agbára Ọlọ́run sí, nígbà náà ni a ò ní ka ọ̀rọ̀ rẹ̀ sí, nígbà náà ni a ò ní ka ìṣàkóso rẹ̀ sí. Ṣùgbọ́n ní gẹ̀rẹ̀ ní kété tí a bá ti rí ìwàláàyè rẹ̀, tá a rí ìfihàn rẹ̀, àwa máa mọ̀ wípé Ọlọ́run ó jẹ́ Ọlọ́run alágbára, ó jẹ́ Ọlọ́run tó kún fún ọlá, ó jẹ́ ẹni tí ó ń pè fún ìsìn wa ní abẹ́ bó ti wù kí ó rí. Praise the Lord. À ń sọ nísinsìnyí nípa Ọlọ́run kan ṣoṣo nínú ìwé Àìsáyà orí ìkarùndínláàádọ́ta ẹsẹ̀ ìkarùn. Ọlọ́run kan ṣoṣo, Ọlọ́run kan ṣoṣo. Èmi ni Olúwa, kò sí ẹlòmíràn, kò sí Ọlọ́run kan lẹ́yìn mi. Mo dì ọ́ lé àmùrè bí ìwọ kò tilẹ̀ ti mọ̀ mí. Ẹ jẹ́ kí a wo àsọtẹ́lẹ̀ Ọlọ́run nípasẹ̀ wòlíì Àìsáyà sí ọba yìí, ẹni tí Olúwa yóò lò pàápàá jùlọ fún ìgbàlà àwọn ènìyàn rẹ̀ kó lábẹ́ ìsìnrú. Mo gbàdúrà wípé agbára Ọlọ́run yóò gbà kúrò lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, agbára Ọlọ́run yóò gbà kúrò lọ́wọ́ agbára ìsìnrú, agbára Ọlọ́run yóò gbà kúrò lọ́wọ́ agbára ìdè. Èyí ni ó ní pé Ọlọ́run ń sọ nípasẹ̀ wòlíì yìí wípé èmi ni Olúwa, kò sí ẹlòmíràn. Èyí ni pé kò sí ẹlòmíràn. Bí a bá ń sọ nípa ènìyàn, ènìyàn pọ̀ ní onírúurú. A lè rí ènìyàn bí ènìyàn, a lè rí ọkọ̀ bí ọkọ̀ mìíràn. Fún àpẹẹrẹ ní ọjọ́ sí mo lọ sí Ìkàrẹ́. Fortunately mo wá pàdé àbúrò mọ́mì, Sister Mercy. Mo à ń kíra. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin kan ń bọ̀ ní ọ̀dọ̀ mi tó ti ń kí mi. Nígbà tó máa dé ọ̀dọ̀ mi, ó ní ó wá bẹ̀rẹ̀ sí wò mí, ó wo Sister Mercy lójú, ó wò mí lójú, ó ní bóyá ó wá ń retí bí kí n pàdé, kí n bọ̀ lọ́wọ́. Ó wá ní painter, ó wá ní rárá o, I'm sorry o. Ó wá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ má bínú o, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ó ṣá ń yanu tó ń pàdé. Mo wá ní ṣé bẹ́ẹ̀ náà ni èmi pẹ̀lú ẹni tó rò pé mo jẹ́ ṣe jọra tó. Èmi gan mo wá bẹ̀rẹ̀ sí wò pé ó ṣá ń wò mí títí tí mo fi kúrò ní section ibi tí mo wà ní báńkì. Ó ń wò mí, ó ṣá ń fi ẹ̀gbẹ́ ojú kan wò mí. Èmi náà ń wò wípé ó máa rò wípé bóyá èmi ni ẹni tó ń rò wípé ènìyàn méjì máa ń jọra o. Tó túmọ̀ sí pé bí mo ṣe kọ́ ìlà iná ni ẹni tó rò wípé mo jẹ́ máa ṣe kọ́ ìlà. Bí mo ṣe ga náà ló ṣe máa rò wípé ẹni yẹn náà ga àti dúdú.
everything. So a lè rí ènìyàn bí ènìyàn, a lè rí àwọn nǹkan mìíràn bí nǹkan mìíràn. Ṣùgbọ́n when we are talking about God, there is no being that we can use to compare with him. Kò sí ẹni tí a lè fi wé, kò sí agbára tí a lè fi wé, kò sí ìmọ̀ tàbí òye ohun kan mìíràn nínú ayé tá a lè fi wé ìmọ̀ àti òye Ọlọ́run. Ó ní èmi ni Olúwa, kò sí ẹlòmíràn, kò sí Ọlọ́run kan lẹ́yìn mi. Mo dì ọ́ ní àmùrè bí ìwọ kò tilẹ̀ ti mọ̀ mí, ó tó ò mọ̀ mí. But nevertheless, because I've chosen you, I will uphold you. Mo ti yàn ẹ́, mo ti dì ọ́ ní àmùrè. Iṣẹ́ tí mo ti gbélé ọ lọ́wọ́, òun náà ló máa ṣe náà ni pé nínú ìwé Ẹ́sírà tí a kà fún yín nítorí Olúwa ti ru ẹ̀mí Kristi sókè. Ó ní Olúwa pa ní àṣẹ fún mi, àṣẹ tí a ò lè kọ̀, àṣẹ tí a ò lè yẹ̀ sílẹ̀, àṣẹ tí a ò gbọ́dọ̀ má mú wá sí ìṣe. Òun náà ni Ọlọ́run pa fún Kírusi ọba. Náà ni pé lẹ́yìn mi kò sí ẹlòmíràn, lẹ́yìn Ọlọ́run kò sí ẹlòmíràn, kò sí agbára mìíràn, kò sí Ọlọ́run mìíràn. Ó tó a rí àwọn Ọlọ́run kéékèèké tí àwọn ènìyàn forí balẹ̀ fún, tí àwọn ènìyàn sìn lónìí, ṣùgbọ́n a rí wọn, a ò lè fi wọn wé Ọlọ́run. Kò sí wọn lè ní agbára ju àwọn ènìyàn mìíràn, because àwọn agbára àwọn Ọlọ́run wọ̀nyí, àwọn òrìṣà wọ̀nyí, ènìyàn ni wọ́n ní ìgbà kan, ṣùgbọ́n nítorí wípé wọ́n ní agbára, wọ́n ní àwọn nǹkan mìíràn yà tó tayọ ju àwọn ènìyàn lásán. Lẹ́yìn nígbà tí wọ́n kú tán, àwọn ènìyàn wá wòye wípé a lè rí àwọn nǹkan kan nínú ayé àwọn ènìyàn wọ̀nyí tó yàtọ̀ sí àwọn ẹlòmíràn tàbí ìgbé ayé àwọn ẹlòmíràn. Ẹ jẹ́ kí a sọ wọn di Ọlọ́run, ẹ jẹ́ ká sọ wọn di òrìṣà, ẹ jẹ́ ká máa sìn wọ́n, ẹ jẹ́ ká máa bọ wọ́n, ẹ jẹ́ ká máa pa ẹbọ sí wọn, ẹ jẹ́ ká máa pa ẹran sí wọn, ẹ jẹ́ ká máa da epo lé wọn lórí, ẹ jẹ́ ká máa bẹ̀rù wọn nínú àwọn ẹ̀sìn wa. Ṣùgbọ́n síbẹ̀ wọ́n kú, wọn ò jíǹde, kò sí ẹ̀mí ìyè ní inú wọn ládé bó ti wù kó rí. Ẹ já wo ìwé orin Dáfídì orí 115, Psalm 115. Mo bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní. Ó ní kì í ṣe fún wa Olúwa, kì í ṣe fún wa, bí kò ṣe orúkọ rẹ ni a fi ògo fún, nítorí àánú rẹ àti nítorí òtítọ́ rẹ. Nítorí kí ni àwọn kèfèrí yóò ṣe wípé níbo ni Ọlọ́run wọn wà nísinsìnyí? Ṣùgbọ́n Ọlọ́run wa ń bẹ ní ọ̀run, ó ń ṣe ohunkóhun tí ó wù ú. Ẹsẹ̀ ìkẹrin, fàdákà àti wúrà ni èrè wọn, iṣẹ́ ọwọ́ ènìyàn. Wọ́n ní ẹnu ṣùgbọ́n wọn kò sọ̀rọ̀, wọ́n ní ojú ṣùgbọ́n wọn kò lò ó, ṣùgbọ́n wọn kò ríran. Wọ́n ní etí ṣùgbọ́n wọn kò gbọ́ràn. Wọ́n ní imú ṣùgbọ́n wọn kò gbóòórùn. Wọ́n ní ọwọ́ ṣùgbọ́n wọn kò lò ó. Wọ́n ní ẹsẹ̀ ṣùgbọ́n wọn kò rìn. Bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ láti ọ̀fun wọn jáde. Àwọn tí ń ṣe wọ́n dàbí wọn, bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí ó gbẹ́kẹ̀lé wọn. Praise the Lord. Ẹ jẹ́ ká wo ohun tí olórin Dáfídì jẹ́ kí a mọ̀ nípa àwọn òrìṣà, nípa àwọn ọlọ́run ayé yìí. Wọ́n ní ojú wọn ò ríran. Ẹ̀bá àti igi bọ̀ wọ́n ní ojú báyìí, wọn ò lè ṣe ojú, because they are not alive. Wọ́n ní ẹnu, wọn ò lè sọ̀rọ̀. Wọ́n á ya ẹnu wọn sílẹ̀ báyìí, wọn ò lè sọ̀rọ̀ nítorí pé kò sí ẹ̀mí ìyè nínú wọn. Wọ́n ní etí, wọn ò gbọ́ràn. Ẹ̀bá gbé ìlù sí wọn ní etí kẹ́ máa lù ú, wọn ò lè gbọ́ràn. Wọ́n ní ẹsẹ̀, wọn ò lè rìn, ìṣó ni wọ́n fi ta ẹsẹ̀ wọn mọ́lẹ̀. Wọ́n ní ọwọ́, wọn ò lè lò ó. Wọ́n ní imú, wọn ò gbóòórùn. Ó ní àwọn tí ń sìn wọ́n, wọ́n dàbí wọn. Èyí ni àwọn ọlọ́run tí àwọn ènìyàn ayé ń sìn lónìí. Bíbélì sọ fún wa níbi kan, ó sọ fún wa wípé ó ní ègbé ni fún ẹni tí ó wú fún òkúta wípé ìwọ ni Ọlọ́run mi, ìwọ ni ẹlẹ́dàá mi. Èyí bẹ́ẹ̀ jẹ́ kí a wo àwọn ohun tí àwọn ènìyàn gbé kalẹ̀ lónìí. Ọ̀pọ̀ àwọn ènìyàn wọ́n á tún sọ àwọn ìbejì tí Ọlọ́run fi fún wọn lọ́fẹ̀ẹ́ kí wọ́n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kí wọ́n sì máa bẹ̀rù Ọlọ́run. Wọ́n á tún sọ wọ́n di òrìṣà. Nínú kọ̀rọ̀ yàrá wọn, wọ́n lè gbé igi síbẹ̀, wọ́n lè gbé òkúta síbẹ̀, wọ́n á máa da epo sí ibẹ̀, wọ́n á máa da òrí sí ibẹ̀. Bó bá tilẹ̀ wá ṣeéṣe wípé ọ̀kọ̀ kú lára méjì yẹn, wọ́n á wá gbé igi síbẹ̀ láti fi represent ẹni tí ó ti kú yẹn. Wọ́n á dẹ̀ máa pè ní orúkọ bóyá Táyé ló kú, wọ́n á sì máa sọ wípé Táyé o, bóyá Kẹ́hìndé ló kú, wọ́n á máa sọ pé Kẹ́hìndé o.
àwọn ẹ̀kọ́ yìí jẹ́ òrìṣà ní àwọn ẹ̀kọ́ wọ̀nyí túmọ̀ sí sísìn òrìṣà ni a ò gbọ́dọ̀ bá wọn lọ́wọ́ sí bí Ọlọ́run bá fún wa ní ìbejì èyí ni pé a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ó ṣe fún iṣẹ́ ìyanu rẹ ó ṣeun fún ìbùkún rẹ bí Ọlọ́run bá fún wa ní mẹ́ta bí Ọlọ́run bá fún wa ní mẹ́rin Olúwa ó ṣeun fún ìbùkún ọmọ tẹ́ fi fún mi wọ̀nyí èyí kò gbọ́dọ̀ pè láti sọ wọ́n di òrìṣà èyí ò gbọ́dọ̀ pè láti sọ wọ́n di Ọlọ́run wa láti kí a wá bẹ̀rẹ̀ sí kọrin sí wọn láti kí a bẹ̀rẹ̀ sí máa jó sí wọn láti kí a bẹ̀rẹ̀ sí máa bọ wọ́n rárá a ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ṣíṣe bẹ́ẹ̀ túmọ̀ sí sísìn òrìṣà sísìn òrìṣà sí ní ṣíṣe ọ̀tẹ̀ sí Ọlọ́run ṣíṣe àìgbọ́ràn sí Ọlọ́run níní lòdì sí àṣẹ Ọlọ́run nítorí náà ni a fi láti rí pé àwa kíyèsára láti mọ̀ wípé Ọlọ́run ni Ọlọ́run kan ṣoṣo ẹni tí ó dá ayé àti ọ̀run lẹ́yìn rẹ̀ kò sí ẹlòmíràn mọ́ kò sì sí ohun tí a lè fi dípò Ọlọ́run kò sí ẹni tí a lè fi rẹpírẹsẹ́ǹtì rẹ̀ kò sí agbára tí a lè fi rẹpírẹsẹ́ǹtì rẹ̀ ọ̀rọ̀ náà òun náà ni ohun tí a ń sọ nípa rẹ̀ Yahweh ó ní Ọlọ́run òtítọ́ kan ṣoṣo àwọn ọlọ́run kéékèèké wà àwọn ọlọ́run irọ́ wà àwọn ọlọ́run èké wà àwọn ọlọ́run ayé yìí wà ọlọ́run àwọn orílẹ̀-èdè púpọ̀ ló wà ṣùgbọ́n a ò sọ nípa àwọn ọlọ́run wọn ni àwọn ọlọ́run tí wọ́n lè dá ayé tí wọ́n lè dá ọ̀run ọlọ́run tí kò lè pa àwọn ènìyàn rẹ̀ mọ́ ọlọ́run tí ò lè pèsè fún àwọn ènìyàn tirẹ̀ ṣùgbọ́n a ń sọ nípa ọlọ́run wa a ń sọ nípa ọba àwọn ọba a ń sọ nípa olúwa àwọn olúwa a ń sọ fún nípa ẹlẹ́dàá ayé àti ọ̀run a ń sọ fún nípa arúgbó ọjọ́ a ń sọ fún nípa ọlọ́run kan ṣoṣo lẹ́yìn rẹ̀ kò sí ẹni tí a túmọ̀ nínú ìwé àìsáyà orí 44 mo ka ẹsẹ̀ ìkẹjọ ó ní ẹ má bẹ̀rù ẹ má sì fòyà èmi kò há àti mú yín gbọ́ láti ìgbà náà wá n kò há sì ti sọ ọ́ ẹ̀yin náà ni ẹlẹ́rìí mi ọlọ́run kan ń bẹ lẹ́yìn mi bí kò sí àpáta kan èmi kò mọ ọ̀kan kò sí àpáta kan kò sí ọlọ́run èmi ò tilẹ̀ mọ ọ̀kan ẹ̀yin náà ni ẹlẹ́rìí gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ ní jìbìtì gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú aginjù ẹ̀yin náà ni ẹlẹ́rìí àwọn nǹkan wọ̀nyí ní ẹsẹ̀ nínú ìwé orin Dáfídì orí 18 mo ka ẹsẹ̀ 31 àti ẹsẹ̀ 39 orin Dáfídì orí 18 mo ka ẹsẹ̀ 31 àti ẹsẹ̀ 39 ó ní nítorí pé ta ni ṣe Ọlọ́run bí kò ṣe Olúwa tàbí ta ni ṣe àpáta bí kò ṣe Ọlọ́run wa ẹsẹ̀ 39 nítorí tí ìwọ fi agbára dì mí ní àmùrè sí ogun náà ìwọ ti mú àwọn tó dìde sí mi tẹríba ní abẹ́ ẹsẹ̀ mi à ń sọ nípa Ọlọ́run kan ṣoṣo ẹni tí ó lè tú tí ẹnikẹ́ni kò lè dè ẹni tó lè dè tí ẹnikẹ́ni kò sì lè tú Ọlọ́run ní ayé àti ọ̀run ìbẹ̀rẹ̀ àti òpin Ọlọ́run tó mọ òpin láti ìbẹ̀rẹ̀ wá ó ní à ń sọ nípa rẹ̀ Ọlọ́run tó dá ènìyàn ní àwòrán ara rẹ̀ òyígíyigì ajẹkọjọ òkúdà òun náà ni à ń sọ nípa rẹ̀ ẹni tí ó bá sọ wípé kó wà tí kò sẹ́ni tó lè sọ wípé kò gbọ́dọ̀ sí òun ni ẹni tá à ń sọ nípa rẹ̀ Ọlọ́run kan ṣoṣo tó ní àṣẹ nínú ayé àti nínú àwọn ọ̀run Ọlọ́run tó ti ń jọba ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé Ọlọ́run tó tún ń jọba nígbà tí ayé tún wà Ọlọ́run tí yóò sì máa jọba nígbà tí ayé ò ní sí mọ́ èyí náà ni à ń sọ nípa rẹ̀ Ọlọ́run òtítọ́ kan ṣoṣo ohun ìkejì Ọlọ́run olókìkí ní ẹsẹ̀ ìkẹfà ìwé àìsáyà orí 55 ẹsẹ̀ ìkẹfà ó ní kí wọ́n lè mọ̀ láti ìlà oòrùn àti láti ìwọ̀ oòrùn wá pé kò sí ẹnìkan lẹ́yìn mi èmi ni Olúwa kò sí ẹlòmíràn Ọlọ́run ń ṣe àtẹnumọ́ rẹ̀ èyí náà ohun tí Ọlọ́run ṣe àtẹnumọ́ yìí náà ni wípé ó ń pè wá ó ń pè àkíyèsí wa sí ó ń pè ayé wa láti kí a fi ayé wa fún un àti láti kí a mọ̀ ọ́ ní Ọlọ́run wa pé gbogbo agbára ó ń bẹ ní ọwọ́ rẹ̀ nígbà tí Ọlọ́run yìí bá ń bẹ pẹ̀lú wa kò sí agbára ọ̀tá tó lè dúró níwájú wa kò sí agbára ikú tó lè dúró níwájú wa kò sí agbára àrùn tó lè dúró níwájú wa kò sí agbára òkùnkùn kan tó lè ṣe àṣeyọrí lórí ayé wa nítorí pé a ti mọ̀ Ọlọ́run yìí ní Ọlọ́run
tó ní ayé tó ní ọ̀run. A mọ̀ ní Ọlọ́run tí kò sí ohun tí kò lè ṣe, Ọlọ́run olókìkí. Ó ń sọ fún wa wípé a ó máa gbúròó rẹ̀, a ó sì mọ̀ láti ìlà oòrùn títí lọ fi dé ìwọ̀ rẹ̀. Kò sí ẹnìkan lẹ́yìn mi, lẹ́yìn Ọlọ́run kò sí ẹlòmíràn mọ́. Kò sí ẹni tí a tún lè pè lẹ́yìn Ọlọ́run. Nígbà tí ẹsẹ̀ ìkẹrin ìwé Àìsáyà yìí ó ń sọ fún wa pé nítorí Jákọ́bù ìránṣẹ́ mi àti Ísírẹ́lì àyànfẹ́ mi, èmi ti pè ọ́ ní orúkọ rẹ, mo ti fi àpèlé kan fún ọ. Bí ìwọ ó tilẹ̀ ti mọ̀ mí, ṣùgbọ́n síbẹ̀ mi mọ̀ ọ́, ìwọ ni ò mọ̀ mí. Torí náà Ọlọ́run mọ̀ wá. Bí a ò tilẹ̀ tí ì mọ̀ Ọlọ́run, ṣùgbọ́n ó ń pè wá kí àwa kí ó mọ̀ ọ́. Ó ń pè wá kí àwa kí ó rìn nínú ìfẹ́ rẹ̀ àti nínú ọ̀rọ̀ rẹ̀. Èyí pé Olúwa ṣe ni ó ń pe Kírúsì, pàápàá jùlọ láti lè nítorí ti Ísírẹ́lì ènìyàn rẹ̀, nítorí Ísírẹ́lì ènìyàn rẹ̀. Níbi ṣe ni wòlíì náà ṣe ni ó ń wò táyọ̀rẹ́ kọjá àwọn ènìyàn Ísírẹ́lì tí ó jẹ́ ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n ó ń sọ fún wa nísìnyí wípé láti ìwọ̀ oòrùn títí lọ fi dé ìlà oòrùn, tàbí láti ìlà oòrùn títí lọ fi dé ìwọ̀ rẹ̀, kò sí ẹnìkan lẹ́yìn mi. Kì í ṣe sẹ́nìkan ni kò ti sí ẹnìkan lẹ́yìn Ọlọ́run ní gbogbo àgbáyé. Tí a bá wá láti ìbẹ̀rẹ̀ ayé títí lọ fi dé ìpẹ̀kun rẹ̀, tí a bá wá láti ìlà oòrùn dé ìwọ̀ rẹ̀, tí a wá láti gúúsù lọ sí àríwá, kò sí ẹnìkan tí a lè fi wé Ọlọ́run. Kò sí agbára kan tí a lè fi wé agbára Ọlọ́run. Olúwa òun náà ni Ọlọ́run gbogbo ayé. Praise the Lord. We may question whether the return of the exiles to their homeland had such an impact. Perhaps we too should enlarge our vision. Cyrus was raised up so that the Jews could resettle in their homeland. Ohun tí ó ń sọ fún wa náà ni wípé ṣe ni láti rí pé àwa mú ìran wa gbòòrò, a mú ìran wa gbòòrò sí i dáradára. Ọ̀pọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ ló ń kú lọ. Kí ni àwa ti ń ṣe nípa ìgbàlà àwọn ènìyàn wọ̀nyí? Kí ni àwa ti ń ṣe nípa láti bá àwọn ènìyàn wọ̀nyí sọ̀rọ̀ kí wọ́n lè ní ìyípadà ọkàn sí Ọlọ́run? A ti gbé Kírúsì kalẹ̀, pàápàá jùlọ fún àwọn ènìyàn Júù kí wọ́n lè padà wá sí ilẹ̀ wọn, kí wọ́n lè padà sí ìlú wọn, kí wọ́n lè padà sí Jerusalem àti àwọn ìlú tí ó yíká. Torí náà ìdí tí a fi gbé wa kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìdí tí a fi mọ Ọlọ́run náà ni wípé láti tan ìmọ́lẹ̀ ìhìnrere fún àwọn tí ò tí ì ní ìmọ́lẹ̀ ìhìnrere, láti wàásù ìgbàlà fún àwọn tí ò tí ì mọ ìgbàlà. Bíbélì sọ fún wa nínú ìwé Róòmù orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlógún nípa agbára ìhìnrere. Nínú ìwé Róòmù orí ìkíní mo ka ẹsẹ̀ ìkẹrìndínlógún ní nítorí èmi kò tijú ìhìnrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Hélénì pẹ̀lú. Ìhìnrere agbára Ọlọ́run ni. Agbára Ọlọ́run tí ń gbani lọ́wọ́ ikú, tó ń gbani lọ́wọ́ àìsàn, tó ń gbani lọ́wọ́ ipá àti agbára òkùnkùn. A ti fún wa ní ọ̀rọ̀ yìí. Èyí ni Jésù sọ nínú ìwé Mátíù orí ìkejìdínlọ́gbọ̀n, Matthew chapter 28. Ẹ já wo ẹsẹ̀ 19. Ó ní torí náà ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì máa bámítísí wọn ní orúkọ Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́, kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, ohunkóhun tí mo pa ní àṣẹ fún yín. Ẹ sì kíyèsí, èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé. Èyí ni iṣẹ́ tí Ọlọ́run fi fún wa, èyí ni iṣẹ́ tí Jésù fi fún wa, láti máa wàásù ìhìnrere. Nítorí a ò mọ ìgbà tí ikú lè dé, a ò mọ ìgbà tí ikú lè pa ẹnikẹ́ni, a ò mọ ìgbà tí ìpè sì lè dún. Torí náà a ò gbọ́dọ̀ dáwọ́ dúró láti máa wàásù ìgbàlà fún àwọn ènìyàn. A ò gbọ́dọ̀ dáwọ́ dúró láti máa wàásù ìrònúpìwàdà fún àwọn ẹlẹ́ṣẹ̀. Jòhánù kéde rẹ̀, Jésù kéde rẹ̀, àwọn ọmọ yìí ń kéde rẹ̀ wípé ẹ ronúpìwàdà nítorí ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ẹ ronúpìwàdà
nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo àìwà bí Ọlọ́run. Ẹ ronúpìwàdà nítorí àkókò òpin tí ń súnmọ́ tòsí. Nítorí náà a ò gbọ́dọ̀ dáwọ́ dúró, a ò gbọ́dọ̀ dẹ́kun rárá, a ò gbọ́dọ̀ ṣàárẹ̀, a ò sì gbọ́dọ̀ jẹ́ kí ó sú wa, pàápàá jùlọ láti máa kéde ọ̀rọ̀ ìhìnrere yìí, nítorí pé ilé ayé kì í ṣe ilé wa. Gẹ́gẹ́ bí ibi tí a kó àwọn ènìyàn Ísírẹ́lì lọ sí kì í ti ṣe ìlú wọn. Wọn ò ní ìtẹ́lọ́rùn ní ibẹ̀, bẹ́ẹ̀ náà ni wọn ò sì ní ìsinmi ọkàn ní ìgbèkùn tí àwọn ọ̀tá wọn kó wọn lọ sí. Nítorí náà àwa ò gbọ́dọ̀ jẹ́ kí ọkàn wa kí ó balẹ̀ sí inú ayé. A ò gbọ́dọ̀ ní ìtura nínú ayé, nítorí pé ayé yìí kì í ṣe ilé wa. We are a sojourner. One day we are going to leave this place. Ọjọ́ kan ń bọ̀ a ó fi ayé sílẹ̀. A ò mọ àkókò náà, ṣùgbọ́n iṣẹ́ tí Jésù fi fún wa a gbọ́dọ̀ ṣe é pẹ̀lú gbogbo ọkàn. Àwọn àpọ́stélì wọn ò rẹ̀wẹ̀sì nínú ṣíṣe. Àwọn àyànfẹ́ ìgbàanì, àwọn olùkọ́ ìgbàanì, àwọn evangelist ìgbàanì wọn ò rẹ̀wẹ̀sì rárá. Bẹ́ẹ̀ ni wọn ò ṣàárẹ̀ nípa kíkéde ìrere fún àwọn ènìyàn. Nítorí náà àwa tí ìgbẹ̀yìn ayé dé bá, a ò gbọ́dọ̀ káàárẹ̀ láti máa wàásù fún alágbèrè láti ronúpìwàdà, fún oníjà láti ronúpìwàdà, fún ìkà láti ronúpìwàdà. Nínú ìwé Galatia orí 5, ẹ jẹ́ kí a wo ohun tí ẹsẹ̀ 19 sọ fún wa nípa àwọn iṣẹ́ ti ara èyí tí a ní láti máa bá àwọn ènìyàn sọ kí wọ́n kúrò nínú rẹ̀, kí wọ́n sì ronúpìwàdà láti fi ayé wọn fún Jésù Kristi Olúwa. Ó ní ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn tí í ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà èrí, wọ̀bìà, ìbọ̀rìṣà, oṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, asọ̀, ìṣọ̀tẹ̀, àdámọ̀, àrankàn, ìpànìyàn, ìmutípara, ìréde òru àti irú wọn ní àwọn ohun tí mo wí fún yín tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn nì kì yóò jogún ìjọba Ọlọ́run. Kò sí àwọn èèyàn tó bá ń gbé nínú irú àwọn iṣẹ́ ti ara wọ̀nyí tí yóò lọ sí ìjọba Ọlọ́run. Kò sí ẹnikẹ́ni tó bá gbé nínú ẹyọ kan nínú àwọn iṣẹ́ ti ara wọ̀nyí tó máa ní ipa àti ìpín nínú ìyà ìnípẹ̀kun. Nítorí náà jẹ́ kí a wo ọ̀pọ̀ àwọn ènìyàn bí wọ́n sì ṣe ti fi ayé wọn fún àwọn iṣẹ́ ti ara wọ̀nyí. Àwọn ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ń rìn láì bìkítà, ni wọ́n ń gbé ìgbé ayé láì bìkítà nípa gbígbé ìgbé ayé iṣẹ́ ti ara. Ṣùgbọ́n ojúṣe ni fún ìwà àti èmi láti bá àwọn ènìyàn sọ, láti kéde ìrere Jésù Kristi, kí wọ́n fi ayé wọn fún Jésù, kí wọ́n sì jáwọ́ kúrò nínú àwọn iṣẹ́ ti ara, èyí tí ó ń rán ọ̀pọ̀ àwọn ènìyàn lọ sí ọ̀run àpáàdì, èyí tí ó ń dè ọ̀pọ̀ àwọn ènìyàn ní ìgbèkùn sí abẹ́ ìṣàkóso ẹ̀ṣẹ̀. Mo gbàdúrà wípé Olúwa yóò ràn wá lọ́wọ́ láti ṣe èyí ní orúkọ Jésù. Nínú ìwé arípé ní ilẹ̀ náà ni a sì ti gbé bí Jésù, ẹni tí ó wá láti pèsè ìgbàlà fún ayé. Ìjọba rẹ̀ náà ni ó sì wà káàkiri láti, kì í ṣe Júù nìkan ni Jésù wá fún, kì í ṣe Ísírẹ́lì nìkan ni Jésù wá fún, ṣùgbọ́n Jésù wá fún gbogbo ayé. Nínú ìwé Mátíù, ẹ jẹ́ kí a wo orí 8 ẹsẹ̀ 11. Mátíù orí 8 ẹsẹ̀ 11 ó ní, mo sì wí fún yín, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò ti ìhà ìlà oòrùn àti ìhà ìwọ̀ oòrùn wá, wọn yóò sì bá Ábúráhámù àti Ísákì àti Jákọ́bù jókòó ní ilẹ̀ ọba ọ̀run. Jésù Kristi fi ń dá àwọn ènìyàn lójú wípé ìjọba rẹ̀ kò wà fún Júù nìkan, ìjọba rẹ̀ kò wà fún Ísírẹ́lì nìkan, ìjọba rẹ̀ kò wà fún orílẹ̀-èdè kan nìkan, ṣùgbọ́n ìjọba rẹ̀ wà fún gbogbo ayé. Bíbélì wípé nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, kò sọ wípé nítorí Ọlọ́run fẹ́ Júù tó bẹ́ẹ̀ gẹ́, kò sọ pé nítorí pé Ọlọ́run fẹ́ Ábúráhámù tó bẹ́ẹ̀ gẹ́, kò sọ pé nítorí pé Ọlọ́run fẹ́ Ísírẹ́lì tó bẹ́ẹ̀ gẹ́, ṣùgbọ́n nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Nínú ìwé Àìsáyà orí 49, mo ka ẹsẹ̀ 11 dé ẹsẹ̀ 13. Ìwé Àìsáyà orí 49 ẹsẹ̀ 11 dé ẹsẹ̀ 13. Ó ní, èmi yóò sì sọ gbogbo àwọn òkè ńlá mi wọ̀n-ọn-nì di ọ̀nà, a ó sì gbé ọ̀nà òpópó mi wọ̀n-ọn-nì ga. Kíyèsí, àwọn wọ̀nyí yóò wá láti ọ̀nà jíjìn, sí ìwọ̀ àwọn wọ̀nyí láti àríwá wá àti láti ìwọ̀ oòrùn wá, àti àwọn wọ̀nyí láti ilẹ̀ Sínímù wá. Ẹsẹ̀ 13. Kọrin ẹ̀yin ọ̀run, kí ó sì yọ̀ ìwọ ayé, bú jáde nínú orin ẹ̀yin òkè ńlá, nítorí Olúwa ti tú àwọn ènìyàn rẹ̀ nínú, Olúwa yóò tù ọ́ nínú.
torí Olúwa ti tu àwọn ènìyàn rẹ̀ nínú yóò sì ṣàánú fún àwọn olùpọ́njú, yóò ṣàánú fún ọ. Ẹni pé Olúwa ń sọ nípasẹ̀ wòlíì yìí nípa agbára Ọlọ́run, nípa ìgbàlà Ọlọ́run èyí tí ó ré kọjá káàkiri orílẹ̀-èdè gbogbo, àti bí àwọn orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àwọn ènìyàn yóò ṣe wá sí ọ̀dọ̀ rẹ̀ fún ìgbàlà wọn. Nínú ìwé Àìsáyà orí 59 ẹsẹ̀ 19, ìwé Àìsáyà orí 59 ẹsẹ̀ 19 wípé wọn yóò sì bẹ̀rù orúkọ Olúwa láti ìwọ̀ oòrùn wá, àti ògo rẹ̀ láti ìlà oòrùn wá. Nígbà tí ọ̀tá yóò dé bí kíkún omi, ẹ̀mí Olúwa yóò gbé ọ̀págun sókè sí i. Ẹ jẹ́ ká wo ìlérí Ọlọ́run, ẹ jẹ́ ká wo ìpè Ọlọ́run pàápàá jùlọ fún orílẹ̀-èdè gbogbo láti wá sínú ìsìn rẹ̀ àti láti máa rìn nínú ìbẹ̀rù àti lábẹ́ ìṣàkóso rẹ̀. Amen and amen. Abala kẹta ń sọ fún wa nípa Ọlọ́run alágbára, Ọlọ́run alágbára, Ọlọ́run alágbára. Ṣáájú kí a tó lọ ní ẹ̀kúnrẹ́rẹ́ ní abala yìí, a rán Jésù Kristi Olúwa wá sí ayé fún ìyè wa. A rán Jésù Olúwa wá sí ayé fún ìgbàlà wa. Nínú ìwé Jòhánù orí ìkẹfà, nínú ìwé Jòhánù orí ìkẹfà, mo ka ẹsẹ̀ 57. Bíbélì wípé gẹ́gẹ́ bí baba alààyè ti rán mi, tí èmi sì yè nípa baba, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí ó jẹ mí, òun pẹ̀lú yóò yè nípa mi. Ní ohun tí Jésù ń sọ pàápàá jùlọ fún àwọn ènìyàn nínú ọ̀rọ̀ ìwàásù rẹ̀, èyí ni pé Jésù gbọ́ràn sí Ọlọ́run láti wá sí ayé láti fi ara rẹ̀ ṣe ètùtù, láti fi ara rẹ̀ rú ẹbọ, láti fi ọ̀nà Ọlọ́run hàn ìran ènìyàn. Ẹnikẹ́ni tí ó bá gbà á, ẹnikẹ́ni tí ó bá gbọ́ tirẹ̀, ẹnikẹ́ni tí ó bá gbà á yóò ní ìyè, yóò ní àlàáfíà nínú ayé yìí àti nínú ayé tí ń bọ̀. Nínú ìwé Jòhánù orí ìkẹta ẹsẹ̀ 17, Jòhánù orí ìkẹta ẹsẹ̀ 17, ó ní torí Ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́jọ́, ṣùgbọ́n kí a lè ti ipasẹ̀ rẹ̀ gba aráyé là. Praise the Lord. Kò sí ènìyàn tó máa lọ sí ọ̀run àpáàdì nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀, ṣùgbọ́n ohun tí àwọn ènìyàn yóò fi lọ sọ́run àpáàdì náà ni nítorí kíkọ̀ Jésù sílẹ̀. Bíbélì wípé gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ tí a ti fi fún gbogbo ènìyàn òun náà ni Jésù Kristi. Ẹnikẹ́ni tó bá gba Jésù yóò ní ìyè, ṣùgbọ́n ẹnikẹ́ni tí kò bá gba Jésù ó máa kú, kò ní ní ìyè. Èyí pé àwọn ènìyàn ń lọ sí ọ̀run àpáàdì, àwọn ènìyàn ń kú, àwọn ènìyàn yóò sì tún kú ikú ìkejì. Èyí náà ni ìyapa pátápátá kó ní ọ̀dọ̀ Ọlọ́run nítorí àìgbọ́ràn wọn sí ọ̀rọ̀ Ọlọ́run, nítorí kíkọ̀ Jésù, nítorí kíkọ̀ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ ni wọ́n ṣe máa lọ sí ọ̀run àpáàdì. Torí náà ni a fi láti rí pé àkíyèsí pé Jésù ti wá sí ayé fún ìyè wa, Jésù wá sí ayé fún ìmúláradá wa, Jésù wá sí ayé fún ìdáǹdè wa. Nínú ìwé Jòhánù orí ìkarùn-ún ẹsẹ̀ 24, ìwé Jòhánù orí ìkarùn-ún ẹsẹ̀ 24 ní lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́, ó ní ìyè tí kò ní ìpẹ̀kun. Can you see now? Ìdí tí ọ̀pọ̀ fi ń lọ sọ́run àpáàdì ni pé kíkọ̀ ọ̀rọ̀ Jésù. Ẹlẹ́ṣẹ̀ tí ó bá gba Jésù yóò ní ìyè, ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ tí ó bá kọ̀ Jésù yóò kú nítorí ó kọ̀ Jésù, nítorí ó kọ̀ ọ̀rọ̀ rẹ̀. Mo tú ẹsẹ̀ yẹn kà lẹ́ẹ̀kan sí, ó ní lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́, ó ní ìyè tí kò ní ìpẹ̀kun, òun kì yóò sì wá sí ìdájọ́, ṣùgbọ́n ti rí ikú kọjá bọ́ sí ìyè. Nítorí náà bí àwa ti ṣe fi ayé wa fún Jésù, ẹ jẹ́ kí a máa rìn ní ọ̀nà rẹ̀ nínú ìgbọ́ràn wa gbogbo sí ẹ̀kọ́ rẹ̀. Òtítọ́ Sátánì nípa ẹ̀tọ́ rẹ̀ a máa gbìyànjú láti lè mú kí àwa kí ó kọ̀ ọ̀rọ̀ Jésù, a máa gbìyànjú láti mú kí àwa kí ó ṣẹ̀, a máa gbìyànjú láti mú kí àwa kí ó má ṣe tẹríba fún un. Ṣùgbọ́n nípa gbígbẹ́kẹ̀ wa lé ọ̀rọ̀ rẹ̀, nípa nínú àwọn ẹ̀kọ́ àti ọ̀rọ̀ rẹ̀, èyí yóò mú kí a lè ní ìrètí ìyè tí kò ní ìpẹ̀kun nígbà tí a bá fi ayé yìí sílẹ̀.
nítorí pé ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run. Nínú ìwé Fílípì orí kẹta ẹsẹ̀ 20, ó nítorí ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run níbi tí àwa gbé ń fojú sọ́nà olùgbàlà wa Jésù Kristi. Ìlú yìí kì í ṣe ìlú wa, ayé yìí kì í ṣe ilé wa. A ó kúrò níbí, ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run, ilé wa ń bẹ ní ọ̀run. Jésù ti jẹ́ kí a mọ̀ nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 2 wípé òun lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún wa. Torí náà àwa wá láti ọ̀dọ̀ Ọlọ́run, àwa sí láti gbìyànjú rẹ̀ láti padà lọ sí ọ̀dọ̀ rẹ̀ nípa sísá fún ẹ̀ṣẹ̀, nípa kíkọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nípa kíkúrò nínú ẹran ara. Bí a bá sì ń gbé nínú ẹran ara síbẹ̀, àwa kì í ṣe ti Ọlọ́run. Bíbélì sọ fún wa wípé èrò ti ara ikú ni, ṣùgbọ́n èrò ti ẹ̀mí ni ìyè àti àlàáfíà. Torí náà bí a bá wà nínú ti Ọlọ́run, àwa mọ̀, ó dá wa lójú wípé àwa yóò yè, àwa yóò sì ní ayọ̀ àìnípẹ̀kun. Nínú ìwé Jòhánù orí 12 ẹsẹ̀ 26, Jòhánù orí 12 ẹsẹ̀ 26 wípé bí ẹnikẹ́ni bá ń sìn mí, kí ó máa tọ̀ mí lẹ́yìn, àti níbi tí èmi bá wà, níbẹ̀ ni ìránṣẹ́ mi yóò wà pẹ̀lú. Bí ẹnikẹ́ni bá ń sìn mí, òun ni Baba yóò bu ọlá fún. Ẹ jẹ́ kí a wo àwọn ìlérí tó ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí Jésù fúnra rẹ̀ ń sọ fún wa ní pé àwa yóò wà pẹ̀lú rẹ̀. Ó níbi tí òun bá wà, níbẹ̀ ni àwa yóò wà. Níwọ̀n ìgbà tá a bá ti ń gbé ní ìgbọ́ràn, níwọ̀n ìgbà tá a bá ti ń sá fún ẹ̀ṣẹ̀, ẹ jẹ́ ká wo ẹ̀ṣẹ̀ bí ó ṣe ń gbọ́ rẹ̀gẹ̀jigẹ̀, bí ẹ̀ṣẹ̀ ṣe ń pọ̀ sí, bí ẹ̀ṣẹ̀ ṣe ń gbèrú sí ní àwùjọ wa. Ọ̀pọ̀ àwọn ènìyàn ò sì mọ̀ wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Àwọn ènìyàn kà á sí. Èrò ọ̀pọ̀ àwọn ènìyàn ni wípé nígbà tí wọ́n bá ti kú tán, tí àwọn àlùfáà wá tí wọ́n ṣe ìsìn wọn, tí a ti pàṣẹ ìdarí àlùfáà gbé wọn sínú kòtò, wípé wọ́n ti pàṣẹ bẹ́ẹ̀ lọ sí ìyè àìnípẹ̀kun, wọ́n ti pàṣẹ bẹ́ẹ̀ kọ orúkọ wọn sínú ìwé ìyè. I am telling you, it is not like that. Tó náà gbọ́dọ̀ yí ìrònú wa padà. Ọ̀pọ̀ àwọn ènìyàn láti lè gbàgbọ́ wípé nígbà tí ènìyàn bá kú tán, tàbí tí wọ́n bá kú tán, tí ẹni yìí ń sọ dáradára nípa rẹ̀, tẹ́ni ẹ̀ ń sọ dáradára nípa rẹ̀, àwọn ilé máa wòye wípé ọjọ́ tí ń bá kú, mo mọ̀ wípé wọ́n á sọ dáradára nípa mi, èyí náà ti tó. Rárá o, Ọlọ́run ò dúró de ẹ̀rí ènìyàn láti kí a lè dé ìjọba Ọlọ́run. Iṣẹ́ wa, ìṣe wa, ìwà bí Ọlọ́run wa, bíbẹ̀rù rẹ̀, gbígbé nínú ìgbé ayé ìwà mímọ́ nígbà tí a wà nínú ayé, ó ní yóò mú wa yẹ sí ìjọba Ọlọ́run. A rí ọ̀pọ̀ àwọn alágbèrè tí wọ́n kú, ìjọ sì ń sin òkú wọn. Wọ́n sì ń sọ pé Ọlọ́run ti gba arákùnrin wa yìí sí afẹ́fẹ́ rere. Àwọn alágbèrè, àwọn ọmọ, àwọn olóṣó, ọkọ kò kú kọ́ńbọ́ọ̀dù, Ọlọ́run ti gba ìyá wa yìí sí afẹ́fẹ́ rere. Àwọn yahoo, àwọn olè, adigunjalè, bí wọ́n bá kú náà, Ọlọ́run ti gbà á sí afẹ́fẹ́ rere. Àwọn ènìyàn mélòó ni Ọlọ́run máa gbà sí afẹ́fẹ́ rere? Ọlọ́run kì í gba ẹlẹ́ṣẹ̀ sí afẹ́fẹ́ rere. Ọlọ́run kì í gba aláìwà bí Ọlọ́run sí afẹ́fẹ́ rere. Bíbélì sọ fún wa pé orílẹ̀-èdè tó gbàgbé Ọlọ́run ni a ó dà sí ọ̀run àpáàdì. Ẹnikẹ́ni tó bá gbàgbé Ọlọ́run kò lè ní ipa àti ìpín nínú ìyè àìnípẹ̀kun. Ohun yòówù tó lè máa ṣe sínú ìjọ, ìnáwó yòówù tó lè máa ṣe fún àlùfáà, ìnáwó yòówù tó lè máa ṣe fún àwọn ènìyàn, bí kò bá fi ayé rẹ̀ fún Ọlọ́run nígbà tó wà láyé, bí kò bá gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run, bí kò bá gbé ìgbé ayé ìwà mímọ́, kò níbi kan láti lọ. Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 14 ń sọ fún wa wípé ó ní kí a máa lépa àlàáfíà àti ìwà mímọ́ pẹ̀lú gbogbo ènìyàn, láì kò sí èyí ni kò sí ẹni tí ó rí Ọlọ́run. Ìwà mímọ́ wa nígbà tá a wà láyé olólè mú wa rí Ọlọ́run. Ìwà pípé wa nígbà tá a wà láyé olólè mú wa rí Ọlọ́run. Níwèé Mátíù orí 5 ẹsẹ̀ 48, Mátíù orí 5 ẹsẹ̀ 48 wípé ó ní ẹ jẹ́ pípé gẹ́gẹ́ bí bàbá yín tí ń bẹ ní ọ̀run ti jẹ́ pípé. Bíbélì sọ fún ìwé Kọ́ríńtì kejì, ẹ jẹ́ kí a wo orí 7 ẹsẹ̀ 1. Kọ́ríńtì kejì, mo wo orí 7 ẹsẹ̀ 1. Ó nítorí náà ẹ̀yin olùfẹ́, bí a ti ní ìlérí wọ̀nyí, ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí. Kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin, kúrò nínú àgbèrè, kúrò nínú ìbínú, kúrò
kúrò nínú ìjà, kúrò nínú panṣágà, kúrò nínú ìbọ̀rìṣà, kúrò nínú ìdìtẹ̀, kúrò nínú àìgbọ́ràn, kí a wẹ ara wa mọ́ kúrò nínú ohun tí gbogbo tí ń ṣe ìríra, kí a wọ bìà, kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí. Ọ̀pọ̀ àwọn ènìyàn máa sọ pé wọ́n máa fèdè fọ̀, I am for God. Ẹlòmíràn ẹ̀rù ara rẹ̀ ló ń sọ sí lọ́kàn, àmà ní ẹ̀mí Ọlọ́run bá ní sọ̀rọ̀. Nínú ìgbéraga kan, ẹ̀mí Ọlọ́run bá ní sọ̀rọ̀ báyìí nígbà tí ó ń dìtẹ̀, nígbà tó ń ṣe àìgbọ́ràn, nígbà tí kò ní nínú ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run nínú gbogbo ẹ̀gbin ti ara àti ẹ̀gbin ti ẹ̀mí, kí a máa sọ ìwà mímọ́ di kíké ní ìbẹ̀rù Ọlọ́run. A ti ní ìlérí ìyè nípẹ̀kun, a ti ní ìlérí ìbùkún Ọlọ́run, a ti ní ìlérí ìgbàlà, a ti ní ìlérí ìwòsàn, a ti ní ìlérí ìdáǹdè, a ti ní ìlérí àṣeyọrí, a ti wá ní ìlérí ìrètí ìyè tí kò nípẹ̀kun. Ẹ̀yin ará, bí a ti ní àwọn ìlérí wọ̀nyí, ìlérí náà ni ẹsẹ̀ 18 ìwé Kọ́ríńtì kejì orí 9. Ó ní èmi yóò sì jẹ́ bàbá fún yín, ẹ̀yin yóò sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi ní Olúwa Olódùmarè wí. Ìlérí ńlá ni eléyìí. A ó jẹ́ ọmọ Ọlọ́run, a ó jẹ́ àyànfẹ́ rẹ̀, a ó jẹ́ ikọ̀ rẹ̀, a ó jẹ́ ìríjú rẹ̀. Yóò máa bá wa gbé. Bí a ti ní àwọn ìlérí wọ̀nyí, ẹ jẹ́ kí a wá wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin, gbogbo ohun tí ń ṣe ẹ̀gbin, gbogbo àwọn iṣẹ́ ti ara, ká wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí, kí a wá sọ ìwà mímọ́ di pípé, ká sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Ọlọ́run. Kì í ṣe pé ká máa sọ wípé à ń gbé ìgbé ayé wa mímọ́ pẹ̀lú ìgbéraga nínú ìwà mímọ́, ọ̀tẹ̀ nínú ìwà mímọ́, ìbínú nínú ìwà mímọ́, ìjà nínú ìwà mímọ́, asọ̀ nínú ìwà mímọ́. Rárá, ká sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Ọlọ́run. Praise the Lord. Èyí ni àwọn ẹ̀kọ́ tí àwa ní láti kíyèsí bí a ti ń rin ìrìn àjò wa lọ. À ń sọ fún wa nípa Ọlọ́run alágbára ní ẹsẹ̀ 7 ìwé Aísáyà orí 5 ẹsẹ̀ 7. Ó ní, mo dá ìmọ́lẹ̀, mo sì dá òkùnkùn, mo ṣe àlàáfíà, mo sì dá ibi. Èmi Olúwa ni ó ṣe gbogbo nǹkan wọ̀nyí. Ẹ jẹ́ kí ẹ wo ohun tí Ọlọ́run sọ. À ń sọ fún Ọlọ́run alágbára. Kò sí ohunkóhun tí Ọlọ́run kò lè ṣe. Gbogbo agbára ń bẹ ní ọwọ́ Ọlọ́run. Nínú ìwé Àìsáyà, ẹ jẹ́ kí a wo orí 40 chapter 40. Ìwé Àìsáyà orí 40, mo ka ẹsẹ̀ 26 dé ẹsẹ̀ 28. Ó ní, gbé ojú yín sókè síbi gíga, kẹ́sì wò, ta ni ó dá nǹkan wọ̀nyí tí ń mú ogun wọn jáde wá ní iyè. Ó ń pe gbogbo wọn ní orúkọ nípa títóbi ipá rẹ̀, nítorí pé òun lé ní ipá, kò sí ọ̀kan tí ó kù. Èéṣe tí ìwọ fi wí, ìwọ Jákọ́bù, tí ìwọ sì ń sọ, ìwọ Ísírẹ́lì, pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, ìdájọ́ mi sì rékọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé, Olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé, kì í ṣàárẹ̀, bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mú un, kò sí àwárí òye rẹ̀. Hallelujah. Kò sí àwárí òye rẹ̀, kò sí ohun tí ó pamọ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run tó mọ òpin láti ìbẹ̀rẹ̀. Ohun kan á wà nínú òkùnkùn, Ọlọ́run mọ̀ nípa rẹ̀. Èyí tó ń bẹ nínú ìmọ́lẹ̀, Ọlọ́run mọ̀. Kò sí ohunkóhun tí Ọlọ́run ò mọ̀, kò sì sí ohunkóhun tí ò rí. Bẹ́ẹ̀ ni kò sì sí ohun tí kò lè ṣe. A rí pé ohùn rẹ̀ ó pe ìmọ́lẹ̀ jáde láti ìbẹ̀rẹ̀. Nínú ìwé Genesis, ẹ jẹ́ kí a wo orí 1. Mo ka ẹsẹ̀ 3. Ìwé Genesis orí 1 ẹsẹ̀ 3. Ó ní, Ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Olúwa pe ìmọ́lẹ̀. Nígbà tí Ọlọ́run dá ayé àti ọ̀run, ayé wà ní jújù, ó ṣófo, òkùnkùn sì wà ní ojú ibú. Ṣùgbọ́n Olúwa pe ìmọ́lẹ̀ nípa ohùn rẹ̀, ìmọ́lẹ̀ sì wà. Bẹ́ẹ̀ náà ni ó sì pín pààlà lẹ́ẹ̀rín ìmọ́lẹ̀ àti òkùnkùn ní ẹsẹ̀ 4.
Ọlọ́run sì rí ìmọ́lẹ̀ náà pé ó dára. Ọlọ́run sì pààlà sí agbede méjì ìmọ́lẹ̀ àti òkùnkùn Ọlọ́run ló lè ṣe. Lẹ́yìn ìgbà tó sì ṣe eléyìí, ó pe òkùnkùn ní òru, ó sì pe ìmọ́lẹ̀ ní ọ̀sán. Then àwọn méjèèjì ni ó jẹ́ àpẹẹrẹ àlàáfíà àti ìbànújẹ́. Nígbà tí ìmọ́lẹ̀ ń ṣe àpẹẹrẹ àlàáfíà àti ìlọ́rọ̀, ṣùgbọ́n nígbà tí òkùnkùn ń ṣe àpẹẹrẹ ìjà àti wàhálà àti ìbànújẹ́. A rí ní ọ̀nà ìgbé ayé àwọn ènìyàn Júù, àlàáfíà náà ó náà ni kì í kàn ṣe wípé ó jẹ́ ibi tí kò bá ti sí ìjà tàbí gbogbo oróṣọ. Títí di òní, nígbà tí àwọn Júù bá ń ṣe ìkíni, wọ́n máa ń sá inú rere àti ìlọ́rọ̀. Bákan náà, òmìnira kúrò nínú ìjà àti gbogbo oróṣọ. Èyí jẹ́ ọ̀rọ̀ kan náà èyí tó jẹ́ wípé a lè túmọ̀ sí ìlọ́rọ̀ ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú èdè náà tí a lò ní ìmọ́lẹ̀. Ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ní ti òkùnkùn, ní ti ayé yìí náà ni ó jẹ́ ní ti àkọlù. Ọ̀rọ̀ náà èyí tó jẹ́ pé ó ń ṣe àlàyé nípa ìdájọ́ Ọlọ́run pàápàá lórí gbogbo àwọn olùṣe búburú. Ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lórí olùṣe búburú, ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lórí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀. Bákan náà láti rí wípé ṣe ni àwa lo àǹfààní yìí láti kíyèsára nípa lílo àwọn ọ̀rọ̀ yìí ní ti olúkúlùkù ẹ̀dá ènìyàn nípa ti ipò. Síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ àwọn ẹsẹ̀ Ọlọ́run yìí ó náà ni ó dá lórí àwọn orílẹ̀-èdè tí wọ́n ti yàn láti máa rìn ní ọ̀nà ibi, ṣùgbọ́n ṣe ni Ọlọ́run gbé àwọn ará Bábílónì kalẹ̀ láti bà Jerúsálẹ́mù jẹ́, láti kó Jerúsálẹ́mù lẹ́rú, láti wó palẹ̀ kí wọ́n sì kó àwọn ènìyàn rẹ̀ lọ sí ìgbèkùn. Èyí ni àbájáde ìdájọ́ òdodo Ọlọ́run. Ṣùgbọ́n a rí wípé ó bà àlàáfíà rẹ̀ jẹ́ àti ìlọ́rọ̀ àwọn ènìyàn Ísírẹ́lì. Bákan náà ni àwọn ìlú gbogbo tó ń bẹ ní agbègbè Júdà náà ni a ṣẹ̀panu láti ọwọ́ àwọn ará Bábílónì. Láìpẹ́ sí i, Ọlọ́run mú àkọlù bá àwọn orílẹ̀-èdè Bábílónì, àwọn ẹlẹ́ṣẹ̀ wọn ni àwọn orílẹ̀-èdè Bábílónì àti ọba rẹ̀ àti àkóso rẹ̀. Kírúsì bákan náà sì gba ìṣèjọba, pàápàá jùlọ ó gba àkóso ìṣèjọba náà. Láìpẹ́ sí i, a rí pé Ọlọ́run sì mú àkọlù wá sí orílẹ̀-èdè tí ó tún gba àkóso lọ́wọ́ ìṣèjọba Kírúsì ọba. Ṣe ni àtòun àti àwọn ẹgbẹ́gun rẹ̀, ṣe ni wọ́n sì wá tí wọ́n sì bà ilẹ̀ náà jẹ́, tí wọ́n sì gba àkóso ilẹ̀ náà. Torí náà ẹ̀yin ará, láti kíyèsára láti mọ àwọn nǹkan wọ̀nyí tí ó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn Ísírẹ́lì, àwọn ènìyàn Júdà nítorí ìwà ẹ̀ṣẹ̀ wọn, nítorí ìwà àìṣedédé wọn. Bẹ́ẹ̀ náà ni Bíbélì ń jẹ́ kí a lè mọ̀ nípa ìbínú Ọlọ́run èyí tí ó ń bọ̀ tàbí èyí tí ó ń sọ̀kalẹ̀ sórí gbogbo orílẹ̀-èdè tí ó bá yà kúrò nínú ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run mọ gbogbo àwọn ènìyàn tó wà nínú Kristi, gbogbo àwọn ènìyàn tí ó fàyè wọn fún. Àwọn ni Ọlọ́run mọ̀ ní ènìyàn rẹ̀. Èyí ni Bíbélì sọ fún ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17 wípé bí ẹnikẹ́ni bá ń bẹ nínú Kristi, ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọn di tuntun. Kí ìbínú Olúwa má bàa sọ̀kalẹ̀ sí wa lórí, a láti fi ayé wa fún, a láti máa rìn nínú ìgbọ́ràn, a láti kúrò nínú ayé, a láti tinú ayé kúrò, a láti máa gbé ìgbé ayé òdodo, a láti máa gbé ìgbé ayé ìwà bíi Ọlọ́run. Bíbélì sọ fún wa nínú ìwé Òwe wípé òdodo ní gbé orílẹ̀-èdè lékè, nínú ìwé Òwe orí 14 ẹsẹ̀ 34. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ní ẹ̀gàn orílẹ̀-èdè. Òdodo ló ń gbé orílẹ̀-èdè lékè, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ní ẹ̀gàn orílẹ̀-èdè. Nítorí náà ẹ̀yin ará, bí a bá máa dẹni ìgbéga nínú ayé, bá bá máa lọ láti lo ayérayé wa nínú ìjọba Ọlọ́run pẹ̀lú Ọlọ́run wa, a gbọ́dọ̀ jẹ́ mímọ́ sí i. A gbọ́dọ̀ jẹ́ mímọ́ sí i. Gbogbo ohun tí í ṣe ìwà ẹ̀ṣẹ̀, wo ni olè, àfọwọ́rá, ojú kòkòrò, a gbọ́dọ̀ yọwọ́ wa kúrò nínú rẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ kí a mọ eléyìí, ẹnikẹ́ni tó bá ń gbé nínú ẹ̀ṣẹ̀ kò mọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni kò rí Ọlọ́run. Ẹni tí ó sì rí Ọlọ́run
kò lè dé ibi ìyè ayérayé. Nínú ẹ̀yin ará, àkókò ńlá ni eléyìí fún wa. Ọ̀la lè pẹ́ jù. Ẹ jẹ́ ká ronú ọkàn wa padà lónìí. Ká fi ayé wa fún. Ká lè rí ọwọ́ Ọlọ́run wọ̀nyí ní ti ọlá ńlá rẹ̀, ní ti òkìkí rẹ̀ nínú ayé wa. Kí a sì lè ní ilé ní ọ̀dọ̀ rẹ̀ nígbà tá a bá fi ayé sílẹ̀. Bí a bá ní ìbéèrè. Ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa. Jẹ́ ká sọ fún Ọlọ́run, Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ tẹ́ tó fún mi ní àṣálẹ́ yìí, ẹ ṣé. Mo dúpẹ́ nítorí pé ẹ tún bá mi sọ o nípa ọlá ńlá Ọlọ́run. Ẹ bá mi sọ nípa Ọlọ́run olókìkí. Ẹ bá mi sọ nípa Ọlọ́run alágbára. Ẹ bá mi sọ nípa Ọlọ́run kan ṣoṣo. Olúwa mo yìn ọ́, ẹ ṣé. Olúwa mo dúpẹ́, ẹ ò fẹ́ kí n lọ sí ọ̀nà àpáàdì. Ẹ sáà ń fẹ́ kí n ṣàfàyè mi fún yín. Ẹ sáà ń fẹ́ kí n jẹ́ olótìtọ́ sí ọ. Ẹ sáà ń fẹ́ kí n rìn nínú ọ̀nà rẹ. Ọlọ́run mo dúpẹ́ fún irú rẹ ọ̀fẹ́ ńlá yìí, fún irú ìlérí báwọn yìí, fún irú májẹ̀mú òyìn nínú ayé mi. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Mo dúpẹ́ nítorí pé tó rán mi létí níta àṣálẹ́ yìí. Olúwa ẹ ṣé. Olúwa mo gbàdúrà agbára àti oore ọ̀fẹ́ láti máa sìn ọ́ pẹ̀lú gbogbo ọkàn mi, láti máa fi ọlá ńlá rẹ hàn. Olúwa gbé wa ayé mi, agbára láti mọ̀ ọ́ ní Ọlọ́run mi, ní olùgbàlà mi. Olúwa gbé wọ̀ mí, agbára láti máa rìn nínú ìfẹ́ rẹ, agbára láti sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù rẹ. Olúwa gbé wa ayé mi ní orúkọ Jésù. Gbogbo agbára ẹ̀ṣẹ̀ lórí ayé mi bá mi bà wọ́n jẹ́. Gbogbo agbára ẹ̀tàn nínú ìjọba Sátánì lórí ayé mi bá mi bà wọ́n jẹ́. Gbogbo agbára rékèrékè nínú ìjọba òkùnkùn lórí ayé mi bá mi bà wọ́n jẹ́. Sátánì má jẹ́ kó rí mi tàn, ẹ̀ṣẹ̀ má jẹ́ kó rí mi tàn. Mú mi tẹ̀síwájú, bá ayé mi tẹ̀síwájú. Nígbà tí n bá fayé sílẹ̀, kí n lè dé ilé lọ́dọ̀ rẹ̀. Ẹ jẹ́ kí a sọ di àdúrà. Bàbá ní orúkọ Jésù, Ọlọ́run ayérayé, mo gbé yín ga fún ìwà láàyè rẹ nínú ayé mi. Mo dúpẹ́ fún ẹ̀kọ́ ti àṣálẹ́ yìí. Mo dúpẹ́ Olúwa nítorí pé ẹ tún bá mi sọ nípa ti ọlá ńlá Ọlọ́run. Olúwa mo yìn ọ́ nítorí pé ẹ ga lọ́pọ̀lọpọ̀. Mo dúpẹ́ ọlá rẹ pọ̀, ọlá rẹ sì tayọ rékọjá ohunkóhun tí a lè fi wé nínú ayé. Mo dúpẹ́ Olúwa nítorí pé ẹ bá mi sọ nípa Ọlọ́run kan ṣoṣo tí ó wà ní ayé àti ọ̀run. Kò sí Ọlọ́run mìíràn lẹ́yìn rẹ, ṣe ni kò sí Ọlọ́run mìíràn. Ọ̀pọ̀ òrìṣà, ọ̀pọ̀ àwọn Ọlọ́run kéékèèké ní àwọn ènìyàn ń sìn lónìí. Àwọn Ọlọ́run tí ò lè gbani, àwọn Ọlọ́run tí ò lè lani, àwọn Ọlọ́run tí ó ní ojú tí wọn ò ríran, àwọn Ọlọ́run tí wọ́n ní ẹsẹ̀ tí wọn ò lè rìn, àwọn Ọlọ́run tí wọ́n ní ọwọ́ tí wọn ò lè lò, àwọn Ọlọ́run tí wọ́n ní imú tí wọn ò gbóòórùn, àwọn Ọlọ́run tí wọ́n ní etí tí wọn ò gbọ́ràn. Olúwa mo dúpẹ́ nítorí pé bá mi sọ wípé àwọn tí ń ṣe wọ́n, àwọn tó ń sìn wọ́n, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe rí. Ọlọ́run tó lè kúrò ní ojú kan, ó náà ni pé ẹ bá mi sọ wípé àwọn tó ń sìn wọ́n, wọn ò lè kó inú ayé, wọn ò lè lọ sí ibi ìyà nípẹ̀kun. Olúwa mo dúpẹ́ bá mi sọ nípa òkìkí, nípa Ọlọ́run olókìkí, nípa Ọlọ́run tó kún fún gbogbo agbára. Ọ̀rọ̀ rẹ̀ agbára ni, iṣẹ́ rẹ̀ agbára ni, ìrìn rẹ̀ agbára ni, àṣẹ rẹ̀ agbára ni. Ọlọ́run tó fi ọ̀rọ̀ rẹ̀ pàṣẹ agbára inú ayé Kírúsì láti rú sí òkè, tó sì paláṣẹ fún wípé kí ó kọ́ ilé kan fún òun ní Jerúsálẹ́mù ti Júdà. Ọlọ́run mo ń dúpẹ́ nítorí pé tó ń sọ ara yìí di mímọ̀ fún mi ní àṣálẹ́ yìí. Ó tẹ̀sí ń pè mí sínú ni wípé láti fi ayé mi fún yín pẹ̀lú gbogbo ọkàn mi, láti máa rìn nínú rẹ, láti máa gbọ́ tirẹ̀, láti máa ṣe ìfẹ́ rẹ ní orúkọ Jésù. Mo dúpẹ́ nítorí pé tó ti ara yàn fún mi nínú ọ̀rọ̀ rẹ ní àṣálẹ́ yìí. Ọlọ́run mo dúpẹ́ o, Olúwa mo máa dúpẹ́. Ọlọ́run mo ẹ ṣé o ní orúkọ Jésù. Olúwa gba ọpẹ́ mi, Olúwa gba ìyìn mi, Olúwa gba ọpẹ́ mi, Olúwa gba ìyìn mi. Olúwa mo gbàdúrà agbára tó rí ọ̀fẹ́ láti mọ̀ ọ́ sí ní orúkọ Jésù. Olúwa gbé wa ayé mi, agbára tó rí ọ̀fẹ́ láti mọ̀ ọ́ sí ní orúkọ Jésù, láti mọ̀ ọ́ sí, láti mọ̀ títóbi rẹ, láti mọ̀ agbára rẹ, láti mọ̀ òkìkí rẹ. Olúwa gbé wa ayé mi ní orúkọ Jésù. Olúwa mú mi mọ̀ ọ́ sí. I am praying, Lord Jesus, for your revelation again in my life, in the name of Jesus. Mo ń gbàdúrà fún ìfihàn rẹ sí ní orúkọ Jésù. Fún mi ní ìfihàn rẹ sí Ọlọ́run, fún mi ní ìfihàn rẹ sí Ọlọ́run, fún mi ní ìfihàn rẹ sí Ọlọ́run. Mo fẹ́ mọ̀ títóbi rẹ sí nínú ayé mi ní orúkọ Jésù. Olúwa fi fún mi ní orúkọ Jésù. Má jẹ́ kí n padà lẹ́yìn rẹ̀, má jẹ́ kí n sẹ́ ọ ní orúkọ Jésù. Nígbà tí ẹ̀ṣẹ̀ bá mú ẹ̀tàn rẹ̀ wá, Olúwa mo gbàdúrà, mú mi borí ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Nígbà tí ẹ̀ṣẹ̀ bá mú àrékérekè rẹ̀ wá, ní orúkọ Jésù, mú mi borí àrékérekè rẹ̀. Nígbà tí Sátánì bá mú àkọlù rẹ̀ wá, nítorí akọ wípé nígbà tí ọ̀tá bá dìde bí rírú omi òkun, ẹ̀mí Olúwa yóò gbé ọ̀págun sókè sí ní orúkọ Jésù. Nígbà tí ọ̀tá bá dìde bí rírú omi òkun, Olúwa mo gbàdúrà, ẹ̀mí mo yá gbé ọ̀págun sókè ní orúkọ Jésù. Ẹ̀mí mo gbé ọ̀págun sókè, ẹ̀mí mo gbé ọ̀págun sókè. Olúwa mo gbàdúrà, jẹ́ kí ìwà láàyè rẹ kí ó máa lọ pẹ̀lú mi, ìwà láàyè rẹ kí ó wà pẹ̀lú mi nípa ti ara, nípa ti ẹ̀mí. Jẹ́ kí ìwà láàyè rẹ kí ó wà pẹ̀lú mi ní orúkọ Jésù.
gbogbo àwọn ọmọ tẹ́ fi fún mi Olúwa mo gbàdúrà mú àwọn ọmọdé wọ̀nyí mọ́ ju ti àtẹ̀yìnwá lọ ní orúkọ Jésù. Olúwa mú wọn mọ̀ ọ́ àti agbára àjíǹde rẹ ní orúkọ Jésù. Olúwa mo gbàdúrà, Olúwa ṣí mi káyà, Olúwa mí sí ayé mi, ẹ̀mí mímọ́ mí sí ayé mi ní orúkọ Jésù. Olúwa mí sí ayé mi ní orúkọ Jésù. Mú mi ti inú ara kúrò, nítorí a kọ wípé èrò ti ara ikú ni, ṣùgbọ́n èrò ti ẹ̀mí ó ní ìyè àti àlàáfíà ní orúkọ Jésù. Olúwa mú mi yè ní orúkọ Jésù. Olúwa mú mi yè ní orúkọ Jésù. Olúwa mú mi yè ní orúkọ Jésù. Olúwa mú mi yè, má jẹ́ n lọ sọ́run àpáàdì ní orúkọ Jésù. Olúwa kà mí yẹ ní ibi ìyè ayérayé, orúkọ mi nínú ìwé ìyè ní orúkọ Jésù. Má jẹ́ ó di àwátì ní orúkọ Jésù. Nígbà tí bá parí eré ìje mi láyè, mú mi dé ibi ìyè ayérayé ní orúkọ Jésù. Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi. Tí àánú gbà mí sí ibi ìyè ayérayé, tí àánú gbà mí sí ibi ìyè ayérayé, tí àánú gbà mí sí ibi ìyè ayérayé. Má jẹ́ n lọ ayérayé mi ní orúkọ Jésù ní ọ̀run àpáàdì. Má jẹ́ n lọ ayérayé mi ní ọ̀run àpáàdì. Olúwa ṣàánú fún mi, Olúwa dá mi nídè, Olúwa gbà mí ní orúkọ Jésù. Nítorí ayé yìí kì í ṣe ilé mi, ayé yìí kì í ṣe ibùgbé mi, ayé yìí kì í ṣe ilé mi ní orúkọ Jésù. Mo gbàdúrà ní ìgbà tí òpin bá máa dé, mú mi dé ilé mi ní ọ̀run, 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 mú mi dé ilé mi ní ọ̀run ní orúkọ Jésù. Ilé mi lókè ló wà, ilé mi lọ́dọ̀ Ọlọ́run. Má jẹ́ kí fàyè bọ̀rùn jẹ́. Ilé mi mo fẹ́ rí ọ. Ilé mi lókè ló wà, ilé mi lọ́dọ̀ Ọlọ́run. Má jẹ́ kí fàyè bọ̀rùn jẹ́. Ilé mi mo fẹ́ rí ọ. Ilé mi lókè ló wà, ilé mi lọ́dọ̀ Ọlọ́run. Má jẹ́ kí fàyè bọ̀rùn jẹ́. Ilé mi mo fẹ́ rí ọ. Olúwa mo ń gbàdúrà fún ìfihàn àtòkè wá, fún ìfihàn ilé lọ́run náà, fún ìfihàn Jerúsálẹ́mù tí a rò ní orúkọ Jésù. Olúwa fi hàn fún mi ní orúkọ Jésù. Olúwa fi hàn fún mi. Olúwa tì mí lẹ́yìn, Olúwa tì mí lẹ́yìn. Sátánì má jẹ́ kó jẹ mí mógún. Help me, Lord. Thank you, Lord Jesus. Ọlọ́run ẹ ṣé o. Thank you, my Savior. Thank you, Lord. Ní orúkọ Jésù Kristi lè a ti gbàdúrà.